إن الله وملائكته يصلون على النبي صلى الله عليه وسلم يصلون على النبي أتي ينبوع صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد 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 صلى الله عليه محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يجيب الزرع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صل وسلم يا إلهي على الرسول المصطفى صل وسلم يا إلهي على رسول المصطفى èyí tí ó dùn mọ́ Al-Imam Abdul Hafiz òun náà ni kí n máa yà nẹ́bì èyí tí ó wá dùn mọ́ Muhammadun Rasulullah òun náà ni kí n máa dákọ̀ ànábì salamu alayka ya habibi nurallahi Mustafa salamu alayka ya malazi ya mahabubal asfiya salli wa sallim ya ilahi على رسول ọmọ ìyá mi fakharul ulama fakharul ajdad bí mo ti mẹ́nu débi ànábì Al-Khalifa gbé bọ́dì wọ́n bá ń dákọ̀ ànábì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bá máa gbé bọ́dì. Salamu alayka ya habibi nurallahi Mustafa salamu alayka ya malazi ya mahabu lek salam salli wa sallim ya ilahi lek salam ẹ máa san owó tí náà uhibbuka qalbi daiman uhibbuka qalbi daiman ahawaka habibu Mustafa mata alikoka ya murabbi sayfallahi biya salli wa sallim al-imam على الرسول المصطفى أحبك قلبي دائما أحبك قلبي دائما أهواك حبيب مصطفى متى ألقاك يا مربي سيف الله بيا
صلي وسلم يا إلهي على الرسول المصطفى. ó dàbá yí padà torí mo ti rí pé Al-Imam Abdulhafiz àti Sheikh Mukhtar kìnìún ti ń da yèrè pèsè wọn lẹ́yìn ti ń di tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀. Allahumma salli ala Muhammad. Allahumma Al-Manara Mbembe Al-Manara tu ọmọ bàbá mi ọmọ ẹ̀yà mi. Allahumma salli ala Muhammad. Allahumma indumai salli ala Muhammad. Wọ́n náà máa bá wé fún ànábì báyìí. Ya wasi ali ihsani salli ala Muhammad. Allahumma balagur jamila to'a adim shani at-tahir limumaja. Allahumma salli ala Muhammad. Oda Ya Rasulallah Anabi Muhammad Anabi Rasulallah Anabi Rasulallah Anabi Muhammad Anabi Muhammad Anabi Muhammad. Ó dàbá yí padà pé mùmídùnà múrísídùnà lillahi Sheikh Ibrahim Abdallah Allah mùmídùnà múrísídùnà lillahi Sheikh Ibrahim Abdallah. Kalikaisi zikiruka ya habibi lamu yazal yasikili kuluba mahabbatan wa naima ya man salakitum nahajahu wa sabilahu sallu alayhi wa sallimu taslima sallu alayhi wa sallimu taslima. Allah Allah mu'minuna murshiduna lillahi Sheikh Ibrahim. Ó dá máa bá Barahamu imamuna Barahamu imamuna Barahamu imamuna 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 Allah imamuna 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 Jilani imamuna imamuna Abagidoma Jilani imamuna Maulana Al-Mukhtar Baba Seifu wọ́n ti gbé wa débẹ̀ wọ́n ti gbé wa débẹ̀ Maulana Al-Mukhtar Maulana Baba Gumba Yakul ẹ máa bọ̀ Haji Saheed kò ní bàjẹ́ ló tún máa dá sí i ó pọ̀ bẹ́ẹ̀ ó yá. látọ̀dọ̀ Maulana okay Adakiru mashallah Absam